ó ṣeéṣe kí ayé le fún àwọn ẹ̀yà Ìgbò tó wà nípìnlẹ̀ Èkó nígbàkúgbà sí àsìkò yìí, ìyẹn bí ọ̀rọ̀ tí abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó ọ̀nàrẹ́bù Mudashiru Ajayi Obasa ọ̀rọ̀ tó sọ tó bá wá sí ìmúṣẹ o. Pẹ̀lú bọ́kùnrin náà ṣe kéde pé àwọn yóò ṣòfin láti dáàbò bo àwọn ọmọ ìlú Èkó àtàwọn ọmọ Yorùbá tó wà lÉkòó. Sótì dín àwọn yóò jẹ́ káwọn tó ń sọ pé gbogbo èèyàn ló ní ìlú Èkó mọ̀ pé Yorùbá ló ní Èkó. Ṣé kìí ṣe ìròyìn mọ́ pé ọ̀tá àti ìjà ńlá ló bẹ́ sílẹ̀ láàrin àwọn ọmọ Yorùbá àti ẹ̀yà Ìgbò lÉkòó lásìkò ètò ìdìbò ààrẹ àti gómìnà tó kọjá lọ́dún yìí, pàápàá bí olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party tó jẹ́ ọmọ Ìgbò ìyẹn ọ̀gbẹ́ni Peter Gregory Obi bó ṣe lu ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ẹgbẹ́ òṣèlú APC mọ́ ìlú Èkó, èyí tó jọ ọ̀pọ̀ àwọn èèyàn lójú gidigidi. Wọ́n sì ní àwọn Ìgbò ń lérí ńgbà náà láti gba ìpínlẹ̀ Èkó lọ́wọ́ Yorùbá nítorí tí wọ́n ń sọ pé ìlú Èkó kò ń ṣe ti ẹni kankan, Lagos is a no man's land. Ọ̀rọ̀ yìí ó máa jẹ́ kí ọ̀tá ńlá bẹ̀rẹ̀ láàrin àwọn ẹ̀yà méjèèjì débi pé àwọn tọ́ọ̀gì wọ́n ń kọlu àwọn Ìgbò kiri lásìkò ètò ìdìbò náà. Ṣá o, lọ́sẹ̀ tó kọjá tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó ẹlẹ́kẹ̀ẹ́wàá tí wọ́n tó yan Obasa gẹ́gẹ́ bí abẹnugan fún sáà kejì, ńlọkùnrin náà ní àwọn yóò ṣe àwọn òfin tí yóò dáàbò bo àwọn ọmọ Èkó àtàwọn ọmọ Yorùbá tó wà lÉkòó, táwọn yóò sì jẹ́ kí gbogbo àwọn tó ń sọ pé gbogbo ẹ̀yà ló ní Èkó mọ̀ pé Yorùbá nìkan ṣoṣo ló ní Èkó, kì í ṣe ti gbogbo ẹ̀yà. Bákan náà, Obasa tó ń ṣojú agbègbè Agége constituency 1 nílé ìgbìmọ̀ asòfin Èkó tún ṣèlérí pé láti jẹ́ kó di mímọ̀ pé Yorùbá ló l'Èkó, àwọn yóò tún túmọ̀ àwọn òfin táwọn bá ṣe lédè òyìnbó sí èdè Yorùbá. Bí èyí bá fi padà ṣẹlẹ̀, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ máa gbọ́ pé àwọn òfin tí yóò fàyè ní àwọn Ìgbò lára díẹ̀, pàápàá lórí àwọn dúkìá wọn, tàbí kí wọ́n má lè ra ilẹ̀ sáàrin ìgboro Èkó mọ́ àfi pẹ̀lú àwọn òfin líle ni làwọn aṣòfin náà yóò ṣe. Ẹ̀rù sì ti bẹ̀rẹ̀ sí ní máa ba àwọn ọmọ Ìgbò báyìí o, débi pé wọ́n ti ń fariwo bọ ẹnu láti ọ̀sẹ̀ tó kọjá.